Tinubu ní káwọn adaranjẹ̀ jọ̀wọ́ ohun ìjagun ìbọn wọn lẹ́rọ̀ bẹ́ẹ̀ ló fòpin sí dídaranjẹ̀ níta gbangba. Ààrẹ Tinubu kéde ìgbésẹ̀ pàjáwìrì látàrí ọ̀rọ̀ ètò ààbò. Ó pàṣẹ kí wọ́n gba 20,000 èèyàn 20,000 kún àwọn òṣìṣẹ́ ọlọ́pàá láti mú ètò ààbò gbópọn sí i. Ilé-ẹjọ́ ti dájọ́ ikú fún wọn o. Àwọn ọkùnrin 5 tó dáwọ́jọ lu awakọ̀ taxi pa nìbàdàn. Àwọn kókó 8 tí yóò ṣẹlẹ̀ lásìkò yìí pẹ̀lú ìkéde pàjáwìrì lẹ́ka ààbò tí Tinubu ṣe àti bó ṣe kàn ọ́. Ọpẹ́ o, Báyọ̀ tó kó sọ́wọ́ àwọn ajínigbé agbébọn l'Ógbómọ̀ṣọ́ ti rí ìtúsílẹ̀ òmìnira gbà. Wọ́n ṣàwárí òkú arábìnrin kan nílé ìtura nípínlẹ̀ Ondo. Iléeṣẹ́ ọlọ́pàá ti ń dọdẹ arákùnrin tí wọ́n jọ wọ̀ sínú òtẹ́ẹ̀lì. Ọdún orò tó ní kí aráàlú fìdí mọ́lé láì tan iná nílùú Òrègùn l'Ékòó ti di wàhálà o. Kódà ọlọ́pàá ti ń kó everybody báyìí. Àwọn ọ̀jẹ̀ méjì ti wà láhàámọ́. Ẹ má dán wò, ìdúnàdúrà pẹ̀lú agbébọn jẹ́ ìwà ọ̀dàlẹ̀ sọ́mọ Nàìjíríà, kò sí lè so èso rere, àbámọ̀ ló máa gbẹ̀yìn rẹ̀. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Tinubu ní káwọn adaranjẹ̀ jọ̀wọ́ ohun ìjagun ìbọn wọn lẹ́rọ̀ bẹ́ẹ̀ ló fòpin sí dídaranjẹ̀ níta gbangba. Ààrẹ ilẹ̀ wa Nàìjíríà Bọ́lá Tinubu ti ké sí àwọn adaranjẹ̀ láti fòpin sí dídaranjẹ̀ níta gbangba káàkiri inú ìgboro ìlú. Ó ní kán jọ̀wọ́ gbogbo ohun ìjagun olóró aláìbófinmu kí wọ́n sì sípò padà sí oko ọgbà ìdaranjẹ̀ ńlá tí wọ́n ti pèsè sílẹ̀ fún dídaranjẹ̀ gẹ́gẹ́ bí ara ọ̀nà àtinúdá àpapọ̀ tuntun láti yanjú ìṣòro ìjà aáwọ̀ yanpanyanrin láàrin àwọn àgbẹ̀ àti àwọn adaranjẹ̀ tó ti pẹ́. Nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta lọ́jọ́rú Wednesday, ààrẹ sọ wípé ìjọba àpapọ̀ ti mú wíwá ojútùú ọ̀nà àbáyọ sí ìkọlù aáwọ̀ yanpanyanrin tó wà láàrin àwọn adaranjẹ̀ àti àwọn àgbẹ̀ tó ń dá oko nílùú lọ́kùnkúndùn. Wàhálà aáwọ̀ yanpanyanrin tí ṣokùnfà àìṣedéédé jákèjádò ọ̀pọ̀ apá ẹkùn àríwá àti ìpínlẹ̀ àárín gbùngbùn. Ìpàrọwà yìí wáyé látàrí ìṣẹ̀lẹ̀ ìjínigbé lemọ́lemọ́ tó ń wáyé láwọn iléèwé nípínlẹ̀ Niger, Kebbi àti àwọn apá ẹkùn yòókù lórílẹ̀‐èdè lọ́sẹ̀ tó kọjá lọ, àti ìjà aáwọ̀ yanpanyanrin láàrin àwọn àgbẹ̀ àti àwọn adaranjẹ̀ ní apá ẹkùn àríwá gbùngbùn, èyí tó ṣokùnfà ikú ọ̀pọ̀ èèyàn láwọn oṣù díẹ̀ sẹ́yìn. Tinubu sọ wípé oko ọgbà adaranjẹ̀ jẹ́ ọ̀nà ìlọsíwájú fún ẹran ọ̀sìn àti nǹkan ọ̀sìn abìyẹ́ tó lè pẹ́ títí àti láti mú ìṣọ̀kan orílẹ̀-èdè dúró dìgbí. Ó rọ gbogbo ẹgbẹ́ àwọn adaranjẹ̀ láti lo àǹfààní yìí kí wọ́n fòpin sí dídaranjẹ̀ níta gbangba káàkiri ìlú, kí wọ́n sì jọ̀wọ́ gbogbo àwọn ohun ìjagun olóró aláìbófinmu tó bá wà níkàáwọ́ wọn. Ààrẹ Tinubu tún ké sí àwọn mọ́sálásí àti àwọn ṣọ́ọ̀ṣì pàápàá jùlọ láwọn agbègbè tí wọ́n ló léwu láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn àjọ elétò ààbò láti rí i dájú pé ààbò gbópọn lásìkò àdúrà àti ìpéjọpọ̀. Nígbà tó mẹ́nuba ìdásílẹ̀ iléeṣẹ́ nǹkan ọ̀sìn gẹ́gẹ́ bí ara ètò ìṣèjọba ìgbà pípẹ́, Tinubu rọ ẹgbẹ́ àwọn adaranjẹ̀ láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú iléeṣẹ́ náà, iṣẹ́ ẹran ọ̀sìn àti nǹkan ọ̀sìn abìyẹ́ lọ́nà ìgbàlódé kí wọ́n sì ṣàmúlò àwọn oko ìdaranjẹ̀ tí wọ́n gbé kalẹ̀. Ó jẹ́ kó di mímọ̀ pé ìjà rògbòdìyàn láàrin àwọn àgbẹ̀ àti àwọn adaranjẹ̀ ti mú kí ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́hẹ gbóná jẹ̀yìn sí láti ọ̀rọ̀ ìjà ilẹ̀ sí ṣíṣèkọlù síra ẹni, pàápàá jùlọ lápá ẹkùn àárín gbùngbùn ilẹ̀ wa. Láti gbárùkù ti ìṣípòpadà sí oko ìdaranjẹ̀ tí wọ́n ti yà sọ́tọ̀, Tinubu fi kún pé ìjọba àpapọ̀ níní àjọṣepọ̀ pẹ̀lú ìjọba ìpínlẹ̀ yóò pèsè ìrànlọ́wọ́ ìlànà fétò ìdásílẹ̀ oko ọgbà ìdaranjẹ̀ àti láti fẹsẹ̀ ìlànà láti gbógun ti ìtànkálẹ̀ gbígbé àwọn ohun ìjagun olóró káàkiri lọ́nà àìbófinmu. Ààrẹ Tinubu kéde ìgbésẹ̀ pàjáwìrì látàrí ọ̀rọ̀ ètò ààbò. Ó pàṣẹ kí wọ́n gba 20,000 èèyàn 20,000 kún àwọn òṣìṣẹ́ ọlọ́pàá láti mú ètò ààbò gbópọn sí i. Ààrẹ Nàìjíríà Bọ́lá Tinubu ti kéde ìgbésẹ̀ pàjáwìrì lórí ètò ààbò orílẹ̀-èdè yìí látàrí àwọn ìkọlù lemọ́lemọ́ tó wáyé láwọn apá ibì kan láti bí ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn. Nígbà tó ń ṣe ìkéde náà
ní ààrẹ tún darí iléeṣẹ́ ọlọ́pàá àti ológun láti túbọ̀ gba àwọn òṣìṣẹ́ sí i. àtẹ̀jáde tí iléeṣẹ́ tó ń rí sí ètò ìròyìn ní Nàìjíríà fi léde lọ́jọ́rú sọ pé ìgbésẹ̀ náà yóò ṣe ìrànwọ́ fún gbígba àwọn ọlọ́pàá 20,000 sẹ́nu iṣẹ́. ó ní èyí yóò jẹ́ àlékún sí àwọn ọlọ́pàá tí wọ́n kó kúrò lẹ́yìn àwọn èèkàn ìlú tí wọ́n sì máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn kí wọ́n lè kájú òṣùwọ̀n nídìí dídáàbò bo àwọn aráàlú. bákan náà ni ààrẹ tún pàṣẹ fáwọn òṣìṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ Department of State Services DSS láti gba àwọn aṣọ́gbó tí yóò máa ṣọ́ igbó ọba. iléeṣẹ́ DSS ní àṣẹ míì láti dá àwọn aṣọ́gbó tí wọ́n ti ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún sínú igbó ọba láti kojú àwọn agbésùnmọ̀mí àtàwọn agbébọn dànù kúrò nínú igbó tí wọ́n fara pamọ́ sí. ìgbésẹ̀ ààrẹ yìí ló ń wáyé lẹ́yìn ọ̀sẹ̀ kan táwọn agbébọn ṣe ìkọlù sí ilé ìjọsìn CAC ní Eruku ìpínlẹ̀ Kwara, ilé ẹ̀kọ́ GGCSS ní Maga ìpínlẹ̀ Kebbi àti ilé ẹ̀kọ́ St Mary's Catholic Papiri ìpínlẹ̀ Niger. ìjọba kéde gbígba ìtúsílẹ̀ àwọn olùjọ́sìn táwọn agbébọn náà jí gbé ní Kwara àti àwọn akẹ́kọ̀ọ́ Kebbi, ṣùgbọ́n àwọn akẹ́kọ̀ọ́ ti ilé ẹ̀kọ́ St Mary's sì wà ní àhámọ́ àwọn ajínigbé náà títí di àsìkò yìí. lára àwọn ohun tí ààrẹ ní ó máa ṣe ìrànwọ́ láti kojú ìpèníjà ààbò ní kí àwọn aṣòfin tètè buwọ́lu ìdásílẹ̀ àwọn ọlọ́pàá ìpínlẹ̀. ó ní káwọn aṣòfin ṣe kíákíá láti ṣe àgbéyẹ̀wò òfin tó máa jẹ́ káwọn ìpínlẹ̀ tó bá fẹ́ dá ọlọ́pàá ìpínlẹ̀ sílẹ̀ láti tètè ṣe bẹ́ẹ̀ lásìkò. lórí ìkọlù tó máa ń wáyé láàrin àwọn àgbẹ̀ àti darandaran, Tinubu ní òun ti darí iléeṣẹ́ tó ń rí sí nǹkan ọ̀sìn láti tètè wá ojútùú sí ìṣòro náà. ìpè pàjáwìrì lórí ètò ààbò túmọ̀ sí pé ṣíṣe ìkọlù sí gbogbo àwọn ọ̀daràn tó mú ìpèníjà bá ètò ààbò Nàìjíríà. onímọ̀ nípa ètò ààbò kan sọ fún àwọn akọ̀ròyìn bẹ́ẹ̀. ìgbésẹ̀ yìí ló ń wáyé látàrí bí ètò ààbò tó lágbára tó nílò àtúnṣe ní kíákíá sì ń wáyé. ó ní yóò jẹ́ ìgbésẹ̀ láti dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn aráàlú pẹ̀lú àtìlẹ́yìn ìjọba. Ọ̀kasànmí fi kún pé ìgbésẹ̀ ètò ààbò tó nílò àtìlẹ́yìn ìjọba tó fi mọ́ ohun ìjà ogun àti ohun tí wọ́n fi máa ṣe ìrìnnà. ààrẹ Tinubu kéde pé ìnílò wà fún ètò pàjáwìrì lẹ́ka ètò ààbò àti ohun tó túmọ̀ sí gẹ́gẹ́ bí iléeṣẹ́ ààrẹ ṣe sọ. gbígba àwọn òṣìṣẹ́ ààbò sí tí wọ́n sì máa kó wọn lọ sí àwọn agbègbè tí ìpèníjà ààbò ti lágbára. àwọn iléeṣẹ́ ọlọ́pàá àti iléeṣẹ́ ológun ní àṣẹ láti gba àwọn òṣìṣẹ́ kúnra sí i. iléeṣẹ́ ọlọ́pàá máa gba òṣìṣẹ́ 20,000 kún 30,000 tí ààrẹ ní kí iléeṣẹ́ ọlọ́pàá gbà kúnra. àwọn ọlọ́pàá lè máa lo àwọn ibùdó ìdánilẹ́kọ̀ọ́ fáwọn agùnbánirọ̀ láti máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún ìgbà kan náà. àwọn ọlọ́pàá tí wọ́n kó kúrò lẹ́yìn àwọn èèkàn ìlú nílò ìdánilẹ́kọ̀ọ́ kí wọ́n tó kó wọn padà sáwọn agbègbè tí ìpèníjà ètò ààbò wà. àjọ DSS gba àṣẹ láti dá àwọn aṣọ́gbó sí igbó ọba láti lọ kojú àwọn agbébọn àtàwọn agbésùnmọ̀mí tí wọ́n fi igbó ọba ṣe ibùgbé. DSS ní àṣẹ láti gba àwọn aṣọ́gbó sí i. Tinubu rọ àwọn aṣòfin láti ṣe àgbéyẹ̀wò ìdásílẹ̀ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ kí wọ́n sì fún àwọn ìpínlẹ̀ tó bá fẹ́ ṣe bẹ́ẹ̀ láṣẹ láti tẹ̀síwájú. ààrẹ rọ àwọn ẹgbẹ́ darandaran láti lo àǹfààní iléeṣẹ́ nǹkan ọ̀sìn tí wọ́n dá sílẹ̀ láti máa wá oúnjẹ fáwọn ẹran wọn kí wọ́n fòpin sí dídá ẹran jẹ oko níta gbangba. bákan náà ni wọ́n ní kí wọ́n dènà lílo àwọn ohun ìjà olóró lásìkò tí wọ́n ń dàrán jẹ. ààrẹ ní kí àwọn tó ń dá ilé ẹ̀kọ́ táwọn akẹ́kọ̀ọ́ máa ń gbé máa rí i dájú pé wọ́n ń pèsè ààbò tó yẹ fáwọn akẹ́kọ̀ọ́ kí wọ́n yàgò fún gbígbé ilé ẹ̀kọ́ sáwọn ibi tó jìnnà sínú ìlú kí àwọn ilé ìjọsìn máa gba àwọn ẹ̀ṣọ́ ààbò lásìkò tí wọ́n bá fẹ́ ṣe ètò àdúrà tàbí ìpéjọpọ̀ ọlọ́pọ̀ èrò. ilé ẹjọ́ ti dájọ́ ikú fún wọn o àwọn ọkùnrin 5 tó dáwọ́ jọ lu awakọ̀ taxi pa nìbàdàn. ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Ọ̀yọ́ ti dájọ́ ikú fún ọkùnrin 5 lẹ́yìn tí wọ́n jẹ̀bi ẹ̀sùn ìṣekúpani awakọ̀ taxi kan Hakeem Shittu nílùú Ìbàdàn lọ́dún 2024. nígbà tí ó ń gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ adájọ́ Oyèyẹmí Àjàyí dájọ́ wípé Ṣẹ́gun Táíwò
Kẹ́hìndé Adémọ́lá, Yàyà Adéníyì, Chinozo Samson àti Ọ̀pádọ̀tun Michael gbìmọ̀pọ̀ láti ṣekú pa Shittu. Adájọ́ sọ nínú ìdájọ́ rẹ̀ pé ilé-ẹjọ́ fìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn márààrún ló gbìmọ̀pọ̀ ṣekú pa Shittu. Adájọ́ náà kọ́kọ́ ju ẹnìkọ̀ọ̀kan wọn sí ẹ̀wọ̀n 20 ọdún lórí pé wọ́n jẹ̀bi ẹ̀sùn ìgbìmọ̀pọ̀ láti ṣèkà kí ó tó dájọ́ ikú fún wọn. Ìdájọ́ ilé-ẹjọ́ lórí kókó ẹ̀sùn kejì tí wọ́n fi kan àwọn márààrún ni pé kí wọ́n lọ yẹgi fún wọn. Ṣáájú ní agbẹjọ́rò ìjọba KK Olóṣó ṣàlàyé bí ìjàmbá ọkọ̀ tí kò mú ẹ̀mí lọ ṣe yọrí sí ìkọlù tó gbẹ̀mí èèyàn. Awakọ̀ taxi náà gbìyànjú láti sá àsálà fún ẹ̀mí rẹ̀ àmọ́ wọ́n lé e mú wọ́n sì sá pa pẹ̀lú àdá. Agbẹjọ́rò tó ṣojú ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ Olóṣó ṣàlàyé wípé lọ́jọ́ 10 oṣù kẹrin ọdún 2024 ní nǹkan bíi aago 8:30 alẹ́ lópòpónà Ẹlẹ́pẹ̀ sí Arúlógún lágbègbè Ọ̀jọ́ nílùú Ìbàdàn làwọn ọkùnrin 5 náà àtàwọn míì tí wọ́n ti sá lọ ṣèkọlù sí Shittu lẹ́yìn tí ọkọ̀ rẹ̀ gbá ọ̀kadà tó gbé èrò méjì lẹ́yìn. Báyìí ni gbogbo wọn lọ sí ibì kan láti yanjú ọ̀rọ̀ náà. Níbẹ̀ ni ẹni tó gun ọ̀kadà náà àtàwọn alátìlẹyìn rẹ̀ ti sọ pé kí awakọ̀ taxi ọ̀hún fáwọn ní 50,000 naira láti tọ́jú àwọn tó farapa. Àmọ́ 8,000 naira péré ni Shittu rí kódà sílẹ̀. Báyìí ni wọn kò jẹ́ kó lọ tí wọ́n mú mọ́lẹ̀. Ká tó wí ká tó fọ̀ wọ́n ti ya aṣọ mọ́ Shittu lára wọ́n sì já sí ìhòhò. Agbẹjọ́rò ìjọba ní bó tilẹ̀ jẹ́ pé awakọ̀ taxi náà gbìyànjú láti sá àsálà fún ẹ̀mí rẹ̀ ó ní wọ́n lé e mú wọ́n sì sá pa pẹ̀lú àdá. Àwọn olùwádìí fìdí rẹ̀ múlẹ̀ pé níwájú ṣọ́ọ̀bù ìyàwó ọ̀kan lára àwọn tó lù ú pa ni wọ́n ti rí ọkọ̀ àti aṣọ ìléwọ́ rẹ̀. Ilé-ẹjọ́ ní ẹ̀ṣẹ̀ táwọn ọkùnrin 5 náà ṣẹ̀ lòdì sófin ọ̀daràn ìpínlẹ̀ Ọ̀yọ́ abala 316 ìjìyà sì wà fún irú ẹ̀ṣẹ̀ báyìí ní abala 319 àti 324 òfin ti ọdún 2000 nítorí náà kí wọ́n lọ rèé yẹgi fún wọn. Court. Àwọn kókó mẹ́jọ tí yóò ṣẹlẹ̀ lásìkò yìí pẹ̀lú ìkéde pàjáwìrì lẹ́ka ààbò tí Tinubu ṣe àti bó ṣe kàn ọ́ nìwọ̀nyí. Ọjọ́rú Wednesday ni ààrẹ Bọ́lá Tinubu kéde òfin pàjáwìrì ní ẹ̀ka ètò ààbò Nàìjíríà pàápàá láwọn ìlú tí ìṣẹ̀lẹ̀ ìjínigbé ti di lemọ́lemọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ààrẹ tún pàṣẹ kí wọ́n gba nǹkan bíi 50,000 èèyàn 50,000 síṣẹ́ ọlọ́pàá àti iléeṣẹ́ ológun láti lè kojú ètò ààbò tó mẹ́hẹ̀. Gẹ́gẹ́ bó ṣe sọ, iléeṣẹ́ ọlọ́pàá gbọ́dọ̀ gba òṣìṣẹ́ bíi 50,000 láti kún àwọn ọlọ́pàá 370,000 tó wà nílẹ̀ lọ́wọ́. Kókó ohun mẹ́jọ tí yóò ṣẹlẹ̀ bí ààrẹ Tinubu ṣe kéde òfin pàjáwìrì lẹ́ka ètò ààbò Nàìjíríà. Onímọ̀ nípa ètò ààbò náà Akin Adéyí wá ṣàlàyé kókó ohun tó máa ṣẹlẹ̀ lásìkò yìí tí ìjọba àpapọ̀ kéde ìgbésẹ̀ pàjáwìrì lẹ́ka ẹ̀ṣọ́ ààbò. Ó ní ìjọba ní ojúṣe láti ṣàlàyé ohun tó ń ṣẹlẹ̀ fún aráàlú kí aráàlú náà sì fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba. Nàìjíríà yóò gbé gbogbo òfin tó rọ̀ mọ́ ètò ààbò tì sẹ́gbẹ̀ẹ́ kan kí àwọn agbófinró lè ṣe iṣẹ́ wọn bó ṣe yẹ láìsí ìdíwọ́ kankan fún wọn. Òfin pàjáwìrì ni wọn yóò máa lò lákòókò yìí láwọn agbègbè tí ọ̀rọ̀ kàn. Àwọn agbófinró lè gbé irúfẹ́ ìgbésẹ̀ bẹ́ẹ̀ láì kọ́kọ́ dúró de àṣẹ lákòókò náà. Bóyá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó yẹ kán dúró de àṣẹ kan láti ibì kan kí wọ́n tó lè gbé ìgbésẹ̀ láti pinwọ́ ìwà ibi kan kò ní sí bẹ́ẹ̀ mọ́. Ẹni tó bá wà lágbègbè kan lásìkò tí ìṣẹ̀lẹ̀ ibi bá wáyé lè gbé ìgbésẹ̀ láti yanjú ọ̀rọ̀ náà láì kìí ṣe pé ó kọ́kọ́ béèrè lọ́wọ́ ẹnikẹ́ni tí ẹnikẹ́ni kò sì ní béèrè lọ́wọ́ rẹ̀ pé kí ló dé tí ó fi ṣe bẹ́ẹ̀. Kìí ṣe pé kí ọ̀gágun kan ṣẹ̀ṣẹ̀ máa dúró de àṣẹ láti òkè tàbí kó máa sọ pé wọ́n ti ní kí àwọn má yìnbọn sí wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ìrìn gbèrègbèrè kan kò ní sí mọ́. Kò ní nílò kí wọ́n ṣẹ̀ṣẹ̀ kéde kónílé ó gbélé mọ́. Agbófinró kan lè dá èèyàn dúró kó sì sọ pé ó yá máa lọ ilé rẹ̀ láì ṣe pé níṣe ló tẹ ẹ̀tọ́ aráàlú náà mọ́lẹ̀ láti rìn lásìkò tó bá wù ú. Ìkéde ààrẹ náà ti gbé ẹ̀tọ́ aráàlú nípa ọ̀rọ̀ ààbò sí ẹ̀gbẹ́ kan àti pé gbogbo ẹ̀ka iléeṣẹ́ agbófinró ní Nàìjíríà ló lè ṣiṣẹ́ ara wọn láì sí ìdíwọ́ kankan. Ọlọ́pàá lè ṣiṣẹ́ sọ́jà tí sọ́jà yóò lè ṣiṣẹ́ ọlọ́pàá bẹ́ẹ̀ ni àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS lè ṣiṣẹ́ ẹ̀ṣọ́ ààbò ẹni láàbò ìlú Civil Defence NSCDC àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nígbà
tó ń sọ̀rọ̀ lórí ìgbésẹ̀ ààrẹ láti gba nǹkan bíi 1,50 èèyàn sí iléeṣẹ́ ọlọ́pàá, Adéyí ní ìmọ̀ ẹ̀rọ ni àwọn nílò kí àwọn fi kún ọlọ́pàá. Ó ní kò ní nǹkan kan láti ṣe pẹ̀lú dídáàbòbò aráàlú bí kò ṣe ọ̀rọ̀ òṣèlú pé tí àwọn bá fún àwọn ọmọ wọn níṣẹ́ díẹ̀ bóyá wọ́n máa tún dákẹ́. Ọ̀rọ̀ ọlọ́pàá àti ètò ààbò láyé òde òní kì í ṣe nípa kí ọlọ́pàá pọ̀ lápọ̀jù bí kò ṣe nípa lílo ìmọ̀ ẹ̀rọ. Àsìkò tí àwọn orílẹ̀-èdè tí wọ́n mọ nǹkan tí wọ́n ń ṣe ń sọ pé kì í ṣe nípa ọ̀pọ̀ èrò níléeṣẹ́ ètò ààbò láwọn ṣẹ̀ṣẹ̀ ń sọ pé àwọn gbọ́dọ̀ gba ọ̀pọ̀ èrò síṣẹ́ ọlọ́pàá. Ó ní èèyàn 2 péré nínú yàrá kan lè ṣe iṣẹ́ ẹgbẹ̀rún èèyàn pẹ̀lú ẹ̀rọ drone tó ń fò lójú òfurufú. Ó ní kì í ṣe nípa gbígba ọ̀pọ̀ èrò síṣẹ́ ọlọ́pàá ní ètò ààbò yóò fi dára, àmọ́ nípa lílo ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé fún ètò ààbò. Onímọ̀ nípa ètò ààbò náà sọ pé aráàlú gbọ́dọ̀ máa sí ìjọba àtàwọn agbófinró nígbẹ̀rẹ̀ ìpàkọ́ pàápàá lásìkò tí ọdún súnmọ́ etílé yìí. Adéyí ní wọ́n gbọ́dọ̀ máa bun ọlọ́pàá gbọ́ ní gbogbo ìgbà tí wọ́n bá kófìrí nǹkan tàbí èèyàn tí kò yẹ láyìíká wọn. Lẹ́yìn náà ló mẹ́nuba ọ̀rọ̀ àwọn ọlọ́kadà tó ń lo ìbòjú lásìkò yìí. Ó ní kò tọ́ fún ọlọ́kadà láti máa lo ìbòjú láti ṣiṣẹ́ nítorí irú wọn lè gbé èèyàn lọ tí ẹnikẹ́ni kò sì ní mọ irúfẹ́ ẹni tó wà lábẹ́ ìbòjú ọ̀hún. Ó parí ọ̀rọ̀ rẹ̀ pé ojú ni alákàn fi ń sọrí pé gbogbo aráàlú gbọ́dọ̀ máa fura kí wọ́n sì ṣọ́ra fún ibi tí ọ̀pọ̀ èrò bá pọ̀ sí lásìkò pọ̀pọ̀ ṣinṣin ọdún nítorí àsìkò yìí gan ni àwọn kọlọ̀ràn sí ẹ̀dá máa ń sọsẹ̀ láabi wọn. Báyọ̀ tó kọ́ sọ́wọ́ àwọn ajínigbé agbébọn l'Ógbómọ̀ṣọ́ ti rí ìtúsílẹ̀ òmìnira gbà, àdúpẹ́. Àfikẹ́lẹ́dùn ọba sá máa fi sọ rẹ̀ sọ wá báyìí ni o lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó ti wá dójú ẹ̀ báyìí kó lórí dorí ẹ̀ mú. Àwọn ajínigbé agbébọn ló tún sọsẹ́ láabi wọn nílùú Ògbómọ̀ṣọ́ nípínlẹ̀ Ọ̀yọ́. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ lọ́jọ́rú Wednesday, wọ́n ní láti ọjọ́ bíi mélòó kan sẹ́yìn ni wọ́n ti ń wá arákùnrin kan tórúkọ rẹ̀ ń jẹ́ Fágboyè Báyọ̀ nílùú Ògbómọ̀ṣọ́. Bó tilẹ̀ jẹ́ pé àwọn mọ̀lẹ́bí rò pé arákùnrin náà lọ síbì kan ni lẹ́yìn ọjọ́ díẹ̀ tí àwọn mọ̀lẹ́bí ti ń wá olùfarakásá náà. Lẹ́yìn ọjọ́ díẹ̀ tí àwọn mọ̀lẹ́bí ti ń wá olùfarakásá náà, ó ṣe ní láàánú pé ọwọ́ àwọn ajínigbé agbébọn ni Báyọ̀ kó sí. Ohun tí a gbọ́ ni pé agbègbè Àròjẹ nílùú Ògbómọ̀ṣọ́ ní ìṣẹ̀lẹ̀ ìjínigbé náà ti wáyé. Ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ lálẹ́ ọjọ́rú Wednesday ni pé Báyọ̀, arákùnrin tí àwọn ajínigbé agbébọn jí gbé sálọ, ti rí ìtúsílẹ̀ gbà kúrò nígbèkùn wọn. Fídíò ọ̀hún tó gba orí ayélujára kan ṣàfihàn bí ọ̀pọ̀ àwọn èèyàn olùgbé ìlú ṣe ń fò fáyọ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún bí Báyọ̀ ṣe rí ìtúsílẹ̀ gbà láì farapa. Tí a ò bá gbàgbé, àwọn ajínigbé ọ̀hún ti kọ́kọ́ kàn sí mọ̀lẹ́bí olùfarakásá lórí fóònù ìbánisọ̀rọ̀ tí wọ́n sì béèrè fún owó ìtanràn mílíọ̀nù 7 náírà, 7 million naira owó ìtúsílẹ̀. Ìṣẹ̀lẹ̀ ìjínigbé yìí dá ìpayà ìbẹ̀rùbojo sílẹ̀ sí ọkàn àyà àwọn olùgbé ìlú àti àwọn apá ẹkùn jákèjádò ilẹ̀ wa. Ọkàn àwọn mọ̀lẹ́bí ò balẹ̀ mọ́ lórí mílíọ̀nù 7, 7 million naira owó ìtúsílẹ̀ tí àwọn ajínigbé ń béèrè fún náà. Láti ìgbà náà sì ni àwọn mọ̀lẹ́bí ti ń sá kíjokíjo kiri lórí bí arákùnrin ọ̀hún yóò ṣe rí ìtúsílẹ̀ gbà. Lásìkò tí àwọn ajínigbé pe mọ̀lẹ́bí olùfarakásá jẹ́ kó di mímọ̀ pé àwọn èèyàn pọ̀ nígbèkùn àwọn ajínigbé àgbébọn náà. Bó tilẹ̀ jẹ́ pé a ò lè fìdí rẹ̀ múlẹ̀ bóyá wọ́n san owó ìtanràn tí wọ́n ń béèrè fún àbí wọn kò san owó náà títí di àsìkò tí à ń gbé ìròyìn yìí jáde síta. Kàkà kéwé àgbọ̀ndẹ̀ níṣe lọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ wa Nàìjíríà tó mẹ́hẹ̀ ń le kókókó sí lójoojúmọ́ nílẹ̀ wa Nàìjíríà. A ò ní bọ́ sọ́wọ́ ajínigbé gbowó lọ́la Olódùmarè. Wọ́n ṣàwárí òkú arábìnrin kan nílé ìtura nípínlẹ̀ Ondo. Iléeṣẹ́ ọlọ́pàá ti ń dọdẹ arákùnrin tí wọ́n jọ wọ̀ sínú òtẹ́ẹ̀lì. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ lórí ikú arábìnrin kan tí wọ́n ṣàwárí òkú rẹ̀ nínú yàrá nílé ìtura kan ní Ọ̀rẹ̀ níjọba ìbílẹ̀ Òdìgbò nípínlẹ̀ náà. Òkú arábìnrin náà ni wọ́n ṣàwárí lọ́jọ́rú Wednesday nílé ìtura ọ̀hún tó wà lójú ọ̀nà Ọ̀rẹ̀ Òkìtìpupa nígbà tí arákùnrin tóun àti obìnrin olóògbé náà jọ wọ̀ sínú yàrá ilé ìtura ọ̀hún ti jẹ́ nínà pápábora. Ẹnìkan nílé ìtura náà
tó ní kán forúkọ bòun láṣìírí látàrí bọ́rọ̀ náà ṣe jẹ́ bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ pé arákùnrin náà àti olóògbé ni wọ́n jọ dé papọ̀ lọ́jọ́ náà kó tó di pé òṣìṣẹ́ kan padà ṣàwárí òkú arábìnrin ọ̀hún tí wọn kò sì rí arákùnrin ọ̀hún mọ́. ẹni náà ló ta àwọn òṣìṣẹ́ ilé ìtura yòókù lólobó. lójú ẹsẹ̀ ni wọ́n fi ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní Ọ̀rẹ́ létí. gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ilé ìtura náà ṣe wí, kò sí àmì àpá lára olóògbé tàbí àmì ìjàgùdù nínú yàrá. ẹni tó ń fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn akọ̀ròyìn lọ́jọ́bọ̀ Thursday, alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà Ọláyínká Àyànládé sọ wípé ikọ̀ agbófinró ọlọ́pàá ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti tọpinpin afurasí tó na Pápábora. òkú olóògbé ti jẹ́ gbígbé lọ ilé ìgbókùpamọ́sí ọgbà ilé ìwòsàn nílùú náà. ọdún orò tó ní kí aráàlú fìdí mọ́lé láì tan iná nílùú Òrègùn lẹ́kọ̀ọ́ ti di wàhálà o. kódà ọlọ́pàá ti ń kó everybody báyìí. àwọn ọ̀jẹ̀ méjì ti wà ní àhámọ́. ní ọjọ́ ìṣẹ́gun Tuesday ọ̀sẹ̀ yìí ní ìwé kan tó ń kéde ọdún Egúngún tó sì tún ní káwọn èèyàn má jáde láwọn àsìkò kan nílùú Òrègùn nípínlẹ̀ Èkó gba orí ayélujára kan. bí ìwé ọ̀hún ṣe wà lórí ayélujára ni wọ́n tún pín káàkiri lójúkojú. nínú ìwé náà ni wọ́n ti kéde pé ọdún Egúngún fẹ́ wáyé lọ́jọ́ 17 sí ọjọ́ 22 oṣù kọkànlá ọdún 2025 yìí nílùú Òrègùn. wọ́n ní wọn yóò ṣe orò òru náà láti aago 10 alẹ́ sí 4 òwúrọ̀ ọjọ́ kejì. ìwé náà tún kéde rẹ̀ pé àwọn èèyàn Òrègùn àti àlejò tó bá fẹ́ wọ ibẹ̀ gbọ́dọ̀ dópin wíwà níta láti aago 10 alẹ́ sí aago 4 ìdájí àwọn ọjọ́ méjèèjì náà. gẹ́gẹ́ bí ìwé ìkéde ọ̀hún ṣe ṣàlàyé, olú ìlú Òrègùn ọba Olúṣẹ̀san Olúkànmí Akíngbọ́lá ló buwọ́lu ìwé ìkìlọ̀ náà síta. nínú ìwé ìkìlọ̀ ọ̀hún ni wọ́n ti ní àwọn ètò kan yóò wáyé láti ọwọ́ alẹ́ wọ òru ọjọ́ kejì. wọ́n ní ẹnikẹ́ni kò gbọ́dọ̀ tan iná láti aago 10 alẹ́ náà títí di ọjọ́ kejì. bẹ́ẹ̀ ni wọ́n sì gbọ́dọ̀ wà nínú ilé láì jáde títí tí àsìkò orò Egúngún náà yóò fi lọ. wọ́n fi kún pé àwọn ti fi tó ọlọ́pàá létí, wọn yóò sì wà ní àwọn ibi tó yẹ bí ètò náà bá ti ń lọ lọ́wọ́. ikọ̀ eléégún ti ṣe ọ̀jẹ̀ parapọ̀ ni wọ́n ló wà nídìí ètò náà. bí ẹnikẹ́ni bá kọtí ọ̀gbìn sí ìkìlọ̀ yìí, bí wọ́n ṣe wí, olúwa rẹ̀ yóò rí èsì àìgbọràn lẹ́sẹ̀kẹsẹ̀ gẹ́gẹ́ bí ìkéde náà ṣe sọ. ọjọ́ kejì tí ìwé ìkéde náà jáde ní iléeṣẹ́ ọlọ́pàá ìlú Èkó takò. alukoro ọlọ́pàá Èkó SP Abímbọ́lá Adébísí fi àtẹ̀jáde síta lọ́jọ́rú Wednesday lórúkọ kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà Ọlọ́ndàrè Jimoh. nínú àtẹ̀jáde náà ló ti ní ọwọ́ ti bà 12 nínú àwọn tó ń pín ìwé ìkéde orò Egúngún náà tí wọ́n pe ara wọn ní ọ̀jẹ̀ parapọ̀ ìlú Òrègùn. iléeṣẹ́ ọlọ́pàá Èkó sọ pé ìkéde tó fẹ́ dí ìrìn ẹsẹ̀ àwọn aráàlú lọ́wọ́ tí kò ní jẹ́ kí wọ́n jáde náà lòdì sí ẹ̀tọ́ ọmọnìyàn. yàtọ̀ sí mímú àwọn èèyàn náà lábẹ́ òfin, kọ̀mándà ikọ̀ ọlọ́pàá Èkó tún pa á láṣẹ pé orò Egúngún náà kò gbọdọ̀ wáyé nítorí kò sí ìtẹ́wọ́gbà fún. wọ́n lòdì sí ẹ̀tọ́ táwọn èèyàn ní láti rìn lọ sí ibi tí ó wù wọ́n. bẹ́ẹ̀ ni wọ́n ló tako sísọ èrò ọkàn àwọn èèyàn àti iyì tó wà fún jíjẹ́ ọmọnìyàn. ọlọ́pàá Èkó ní kò sí ọdún ìbílẹ̀ tí yóò kó aráàlú láyà sókè tí àwọn yóò wá fi àyè gba irú rẹ̀ láti wáyé. gbogbo irúfẹ́ ìkéde wọ̀nyí ni wọ́n ló lè kó ìpayà bá aráàlú kó sì da omi àlàáfíà tó ń tòrò nípínlẹ̀ Èkó rú pẹ̀lú. kò sí ẹgbẹ́ tó gbọdọ̀ ṣe òfin lọ́wọ́ ara rẹ̀ tàbí kó pàṣẹ bí ará Èkó yóò ṣe rìn nígbàkigbà. bẹ́ẹ̀ ni apá kan àtẹ̀jáde àwọn ọlọ́pàá náà ṣe wí. wọ́n fi kún pé ìkéde kónílé-ó-gbéni náà ti kó ìpayà bá àwọn èèyàn ìlú Òrègùn àti agbègbè rẹ̀. èyí ni wọ́n ṣe fòfin de ọdún orò Egúngún náà láti má ṣe wáyé. wọ́n rọ aráàlú láti máa bá iṣẹ́ wọn lọ kí wọ́n má sì ṣe kó àyà sókè rárá. wọ́n ní bí ẹnikẹ́ni bá kọ etí ikún nínú àwọn ọlọ́jẹ̀ náà tó lọ gbé igbá oròkórò kan tàbí gbé eégún kúndùkè yóò fojú winá òfin. ẹ má dán wò, ìdúnàdúrà pẹ̀lú agbébọn jẹ́ ìwà ọ̀dàlẹ̀ sọ́mọ Nàìjíríà, kò sí lè so èso rere, àbámọ̀ ló máa gbẹ̀yìn rẹ̀. àwọn aṣòfin kan nílé ìgbìmọ̀ aṣojúṣòfin wọ́n bu ẹnu àtẹ́lu ìgbésẹ̀ ìjọba Tinubu lórí ìlànà tó ń gbà kojú ìpèníjà ètò ààbò tó ń bá Nàìjíríà fínra. àwọn aṣòfin náà láti ẹkùn mẹ́fẹ̀ẹ̀fà tó wà nílẹ̀ wa Nàìjíríà wọ́n kọminú lórí bí ìpèníjà ààbò ṣe ń fi ojoojúmọ́ peléke sí àti bí àwọn ọmọ Nàìjíríà ṣe ń wà nínú inúfu àyàfu lójoojúmọ́.
àtẹ̀jáde kan tí wọ́n fi léde lọ́jọ́rú Wednesday ni wọ́n ti bu ẹnu àtẹ́ lu ìlànà tí ààrẹ ń gbà kojú ìṣòro ààbò tí wọ́n sì ní ààrẹ kò ṣe ojúṣe rẹ̀ bó ṣe yẹ. Ṣáájú níbi ìjókòó ilé tó wáyé lọ́jọ́ ìṣẹ́gun Tuesday, àwọn aṣòfin fi ẹ̀dùn ọkàn wọn hàn lórí ìpèníjà ààbò Nàìjíríà tí wọ́n sì rọ ìjọba àpapọ̀ láti tètè wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá lórí ìpèníjà náà. Àwọn aṣòfin tí wọ́n kó ara wọn jọ ọ̀hún bu ẹnu àtẹ́ lu bí ìjọba ṣe ń bá àwọn agbébọn jíròrò lórí ìkọlù tí wọ́n ń ṣe sáwọn akẹ́kọ̀ọ́. Lára àwọn aṣòfin náà ni Mohammed Soba láti ẹkùn ìwọ̀ oòrùn àríwá, Zakari Muhammed láti àárín gbùngbùn àríwá, Ọlásùpọ̀ Abíọ́dún láti gúúsù ìwọ̀ oòrùn, Sodiq Ibrahim láti ìlà oòrùn àríwá, Uko Nkole láti ìlà oòrùn gúúsù àti Basi Ẹwà láti àárín gbùngbùn gúúsù. Àwọn aṣòfin náà wòye pé ṣíṣe ìdúnàdúrà pẹ̀lú àwọn agbébọn jẹ́ ìwà ọ̀dàlẹ̀ sáwọn èèyàn Nàìjíríà nítorí wọ́n bá àwọn ọ̀daràn jíròrò dípò kí wọ́n fi òfin gbé wọn. Wọ́n ní kì í ṣe irú àsìkò yìí táwọn èèyàn Nàìjíríà ń sunkún lórí pípè fún ààbò tó péye ló yẹ kí ìjọba máa bá àwọn tó jí àwọn ọmọdé gbé tí wọ́n sì ṣe ìkọlù sáwọn obìnrin láì bìkítà tí wọ́n sì ń da ọ̀pọ̀ ìlú láàmú ló yẹ kí ìjọba máa bá jíròrò. Nígbà tí wọ́n ń sọ̀rọ̀ lórí ìkọlù tó wáyé ní Kano, Kwara, Kebbi, Niger àtàwọn ìpínlẹ̀ míì, àwọn aṣòfin náà ní ńṣe ni ìjọba dákẹ́ tí wọ́n sì ń gba ọ̀nà ẹ̀yìn láti máa bá àwọn ọ̀daràn ṣe ìpàdé. Kò sí orílẹ̀-èdè tó ń ṣiṣẹ́ bó ṣe yẹ tó máa bá àwọn ọ̀daràn ṣe ìdúnàdúrà. Kò sí ibi tí bíbá àwọn agbébọn jíròrò ti so èso rere káàkiri àgbáyé. Ọ̀pọ̀ àwọn orílẹ̀-èdè tó ṣe bẹ́ẹ̀ ni wọ́n kábàámọ̀ nígbẹ̀yìn. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wí ní Colombia, ìjíròrò tí ìjọba bá àwọn ikọ̀ Revolutionary Armed Forces mú àlékún bá ìjínigbé láti fi máa béèrè owó tó sì tún rọgùn sápò àwọn ikọ̀ náà. Ní Afghanistan, ààyè tí wọ́n fi gba àwọn Taliban tó fi mọ́ pípààrọ̀ àwọn ẹlẹ́wọ̀n ló fi ààyè gba àwọn ẹgbẹ́ láti gba ìjọba orílẹ̀-èdè náà. Àwọn aṣòfin náà wá ṣèkìlọ̀ fún ìjọba àpapọ̀ láti yàgò fún bíbá àwọn agbésùnmọ̀mí jíròrò àti pé ìgbésẹ̀ náà yóò túnbọ̀ máa pọn kún ìwà ipá tó ń wáyé ni. Wọ́n ní bí ìjọba bá ń ṣe bẹ́ẹ̀, ohun tí wọ́n ń sọ ni pé àwọn kò ká ojú òṣùwọ̀n tí wọ́n sì ń pè fún àlékún ìjínigbé àtàwọn ìwà ọ̀daràn míì tí kò sì ní jẹ́ káwọn aráàlú ní ìgboyà nínú wọn mọ́. Àwọn aṣòfin náà tẹnpẹlẹ mọ́ pé iṣẹ́ àkọ́kọ́ ìjọba ni láti dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn èèyàn. Wọ́n ní àwọn ọmọ Nàìjíríà nílò orílẹ̀-èdè tí àwọn ọ̀daràn yóò máa bẹ̀rù àwọn aláṣẹ, kì í ṣe èyí tí àwọn aláṣẹ yóò ti máa bẹ̀rù àwọn ọ̀daràn. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Ojú tí ẹ̀ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ̀ fi ń gbọ́ wá kò ní di. Láṣẹ Elédùà yóò sì dára fún yín.